Ọ̀ṣun Òṣogbo ààrẹ bọ ni. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. àti wípé Agẹmọ níjẹ̀bú ààrẹ bọ ni. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. mo ní Òṣògì yẹn ń kọ́ ààrẹ bọ ni. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. torí Ọ̀ṣẹ́ Àbọ̀kẹ́ ààrẹ bọ ni. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. mo ní Òkè Ìbàdàn ṣẹ́ ààrẹ bọ ni. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. mo ní Pípé Ségè ààrẹ bọ ni. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. Ọ̀sẹ̀ àwẹ̀ bíi Fálábòyún ó ti dájú pé ààrẹ bọ ni. mi ní ṣe bẹ́ẹ̀ mà ọba láwùrà wá foríjì mi mo ti túbà. mi ní ṣe bẹ́ẹ̀ mà ọba láwùrà. wá foríjì mi mo ti túbà. alhamdulillah al-khaliqi ar-rasiqi al-mudabbiri al-mustahiqi li'ibadatihi wahdahu la sharika lah. والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. إن خير الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run ọba wa ọba Allah ọba adẹ́dá tó dá gbogbo nǹkan lè dá Ọlọ́run Allah lọ́ba adẹ́dá ọba yìí lọ́ba tí ń pèsè fún gbogbo ń tó dá lápapọ̀. òun ní ń darí gbogbo ń tó dá láì ṣe àyàfi. ọba yìí náà lọ́ba tó wá lẹ́tọ̀ọ́ sí ká máa jọ́sìn fún lóhun nìkan. ìkẹ́ Ọlọ́run àánú Ọlọ́run kó bá òjíṣẹ́ Ọlọ́run Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, kó bá gbogbo àwọn ará ilé ẹ̀ àti gbogbo àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀. èyí tó dáa ní ọ̀rọ̀ téèyàn máa ń jókòó gbọ́ téèyàn máa wáyè fún láti tẹ́tí sí òun náà ní gbogbo ọ̀rọ̀ tí wọ́n ti ń jáde nínú Al-Qur'an Karim. sunna Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam òun náà ní ojú ọ̀nà tí èèyàn lè tọ̀ téèyàn ó fi wọnú àlìjánnà Ọlọ́run. Abi Allah nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ kọ́lọ́mọ́sá fẹsẹ̀ wa múlẹ̀ lérí sunna Ànábì wa Muhammad, kó fẹsẹ̀ wa múlẹ̀ lérí ẹ̀sìn Islam. gbogbo àwọn tí wọ́n ti rí ìmọ́lẹ̀ Islam lọ́kùnrin wọn lóbìnrin wọn kọ́lọ́mọba Allah kó bá fi ìmọ́lẹ̀ náà hàn wọ́n. tí wọ́n bá rí tán kọ́lọ́n jí wọ́n gbọ́ yé, tí wọ́n bá gbọ́ yé kọ́lọ́mọ́sá já wọn náà mọ́ ṣe Islam. ẹ̀yọ́ mayami nínú ẹ̀sìn wa, èyí tí a fi bá ní sọ̀rọ̀ ní àárọ̀ yìí òun náà ni al-islamu wal-kufr. al-islamu wal-kufr, Islam àti ìṣẹ̀ṣe. ẹ̀yọ́ mayami, al-islam ní tí wọ́n ń pè ní ẹ̀sìn Islam huwa al-istislamu lillahi bitawhid. òun náà ni kéèyàn ó juwọ́jú sẹ́lẹ̀ fún Ọlọ́run ọba, kéèyàn ó gbà dénúdénú wípé ọ̀kan ni Ọlọ́run ọba wa. ọba yìí náà lọ́ba tí ó lẹ́tọ̀ọ́ sí ká sìn lóhun nìkan láì ní sìn nǹkan míì má lẹ́yìn rẹ̀. ètò wọn pè ní Islam nìyẹn. ìmọ̀ Ọlọ́run lọ́kan, ká gbọ́ Ọlọ́run lọ́kan, ká sì máa sìn Ọlọ́run lọ́kan. wal islamu, ètò wọn tún pè ní Islam huwa al-bara'atu mina shiriki wa ahli. òun náà ni kéèyàn bọ́pá bọ́sẹ̀ kó nínú ẹbọ àtàwọn tí wọ́n ń ṣẹbọ. torí téèyàn bá kú nídìí ẹbọ tó bá ń bá wọn lẹ́bọ ṣe wọn náà padà máa ṣẹbọ. ìdíwájú sẹ́lẹ̀ fọlọ́wọn bá Allah nìkan, ká gbàgbọ́ lóun nìkan lọ́ba tó yẹ ká sìn, ká sì máa sìn lóun nìkan ní à ń pè ní Islam.
ká dágbére fún ẹbọ oríṣiríṣi àwọn ẹbọ táwọn èèyàn ń ṣe tí wọ́n ń pè ní ìṣẹ̀ṣe ká má bá wọn kópa níbẹ̀ ní tí wọ́n gbàgbọ́ yẹn káwọ́ má gbàgbọ́ ni wọ́n ń pè ní Islam ẹni tó bá ti ní ìgbàgbọ́ yìí ilé a máa pè ní mùsùlùmí òdodo ẹni tí ó bá ti gbọ́ Ọlọ́run ọba lọ́kan tí ò sin Ọlọ́run lọ́kan tí ń sin nǹkan míì lẹ́yìn ìgbà tí ń sin Ọlọ́run kèfèrí ni láà máa pè é àwọn aláìmoore torí pé ọ̀tọ̀ lẹni tó dá wọn ọ̀tọ̀ lẹni tí ń fún wọn ọ̀tọ̀ lẹni tí ń darí ọ̀rọ̀ wọn ọ̀tọ̀ lẹni tí wọ́n ń sìn. alukufuru ẹ̀yọ́mayá mi nílẹ̀ Yorùbá ní tí a ń pè ní kèfèrí tí wọ́n ń pè ní disbelief òun làwọn Yorùbá máa ń pè ní ìṣẹ̀ṣe wa ibadatu ghayrillahi al-khaliqi min al-makhluqat òun náà ni kéèyàn máa ń sin ẹni tó yàtọ̀ sí ọba adẹ́dà ẹni tó dá gbogbo ayé àti gbogbo tó wà nù ayé ẹnìkan náà ni gbogbo wa náà lájọ gbàgbọ́ mùsùlùmí gbàgbọ́ ipò nìkan ló dá yé àwọn oníṣẹ̀ṣe náà gbàgbọ́ pé Ọlọ́run Ọba Allah nìkan ló dá yé ibi tí wàhálà wà òun náà ni pé àwa mùsùlùmí àwa ń sin Ọlọ́run Ọba nìkan a sì nǹkan míì nínú t'Ọlọ́run dá àwọn tó jẹ́ oníṣẹ̀ṣe àwọn mú kankan nínú t'Ọlọ́run Ọba Allah dá wọ́n wá ń jọ́sìn fún wọn làwọn fi ń ṣe intermediary ipò òun ló wà láàrin àwọn àti Olódùmarè gẹ́gẹ́ bí èdè wọn ẹ̀yọ́ mayami nínú ẹ̀sìn wa khalaqana Allahu li'ibadati wahdahu la sharika lah gbogbo àwọn tajẹ́ mùsùlùmí òdodo ká lọ lè mọ̀ ká sì lè fún àwọn ọmọ wa ní ẹ̀kọ́ tó yẹ ká fún wọn nípa ẹ̀sìn Ọlọ́run torí pé Ọlọ́run ò dá wa nítorí nǹkan kan àfi nítorí Islam Ọlọ́run dá wa nítorí ká wá sin Ọlọ́run Ọba Allah nìkan ni Ọlọ́run láàmúlẹ̀ ní al-Qur'an al-Karim a'udhu billahi minash shaitani rajim Ọlọ́run Ọba ní wa ma khalaqtul jinna wal insa illa liya'budun Ọlọ́run Ọba ní èmi Allah ìdálìjànú àtẹ̀yàn lásán bí ìbá jẹ́ pé ká máa wá sin èmi Ọlọ́run nìkan ṣoṣo illa liya'buduni òléyìn ni wọ́n ń pè ní tawhid ìgbọ́lọ́ngbọ́ ìmọ̀lọ́nlọ́kan wa hatharana Allahu min ibadati ghayrihi Ọlọ́run Ọba Allah wá kí wá lọ yìí pé lẹ́yìn òun nìkan yẹn a gbọ́dọ̀ tún sin nǹkan mímọ́ lórí ilẹ̀ Ọlọ́run sọ ní Qur'an Karim torí tá a bá sìn lórí ilẹ̀ kò ní jọ́ Ọlọ́run mọ́ o ní tí Ọlọ́run dá ní ó ṣe kíni ńlọ máa jẹ́ yóò sì dá fún nílẹ̀ akáyì kọ́ máa sin creator dan kọ́ máa sin creation Allah ni creator ọba tó dá gbogbo nǹkan gbogbo tó kún lé ayé creation ni tọ́lọ̀ ń dá ni ẹni tí èso bá ti fọwọ́ bọ́pọ́lọ́ rẹ̀ yóò gbàgbọ́ yìí pé ọba tó dá mi tó sì dá nǹkan tí mo fẹ́ máa sìn yẹn ló yẹ kí n máa sìn ẹ̀yọ́ máa yá mi Ọlọ́run Ọba ní wa'budullaha wa la tushriku bihi shay'a Ọlọ́run Ọba ní ẹ máa sìn Allah nìkan ẹ má fi nǹkan míì sẹ́gbẹ̀ẹ́ Allah tẹ́tù máa sìn Allah walillahi al-mathalul a'la ẹ má fi nǹkan míì sẹ́gbẹ̀ẹ́ Allah tẹ́tù máa wá sìn mo ti sọ lákọ̀ọ́kọ́ yìí pé àwa mùsùlùmí àtàwọn oníṣẹ̀ṣe gbogbo alágbà pé ọ̀kan lọ́lọ́run gbogbo alágbà pé ẹnìkan ló dá gbogbo ayé Ọlọ́run wá ní èmi tí mo dá yín tẹ́nìkan kan ràn mí lọ́wọ́ nígbà tí ń dá yín tí mo sì dá gbogbo nǹkan èmi ni mo lẹ́tọ̀ọ́ sí ká ẹ máa sìn wala tushriku bihi ẹ má fi nǹkan mi sẹ́gbẹ̀ẹ́ mi tẹ́tọ̀ máa sìn mọ́ shay'an bó ṣe òkú kéré tó nínú àwọn ẹ̀dá mi torí lẹ́yìn Ọlọ́run Ọba ìtọ́lọ́run dá ló tó kù òpé mẹ́ta náà Allah al-Khaliqu gbogbo tó kù ní makhluq ìtọ́lọ́run Ọba aláàdáni àwọn afáà ní kullu ma siwa Allahi fa huwa makhluq gbogbo tó bá ti yàtọ̀ sí Allah ìta àdáni ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa al-mustahiqu lil-ibadati huwa alladhi khalaqana wa khalaqa al-ma'budati siwa wọ́n ní ọba tí ó lẹ́tọ̀ọ́ sí ìbádà wa ká máa jọ́sìn fún ká máa sìn
wọ́n ní èyí tó bá làákàyè mu tó sì jódodo ọ̀rọ̀ òun náà lọ́ba tó dá wa tó sì dá gbogbo ohun tí ń bẹ nínú àwọn nǹkan tá a mú tá a ń sìn. Allah subhanahu wa ta'ala òun ló dá omi tí wọ́n ń pè ní Ọya, wọ́n máa ń pè lọ́sùn. Ọlọ́run bá Allah òun ló dá òkúta táwọn èèyàn máa ń sìn tí wọ́n ń pè ní òkè, àwọn òkè oríṣiríṣi. Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala òun ló dá egungun yẹn òòṣà ni, ẹ̀dá Ọlọ́run. Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala òun ló dá Iyèméjì, àlìjànnú tí ń bẹ ní omi ni wọ́n ń pè bẹ́ẹ̀. Wọ́n ní òní máa ń fáwọn lọ́mọ táwọn bá ń wọ́ ọmọ ni wọ́n fi máa ń lọ láti máa lọ lè wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ Iyèméjì, àwọn tí wọ́n ń sin Iyèméjì. Iyèméjì yìí ẹ̀dá Ọlọ́run ni. Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ló dá òrìṣà abéjì. Òrìṣà abéjì yìí tí wọ́n ń sìn nílẹ̀ Yorùbá, Allah ló dá òrìṣà ìbejì. Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala òun ló dá Ṣànpọ̀nná nínú àwọn òòṣà ni táwọn èèyàn gbà pé òun làwọn gbọ́dọ̀ máa sìn lẹ́yìn Ọlọ́run. Ọlọ́run bá Allah ló dá Ẹyọ̀. Àwọn ará Èkó àtàwọn tí wọ́n ní gbàgbọ́ àwọn gbà pé òun ni òrìṣà àwọn táwọn gbọ́dọ̀ máa sìn. Gbogbo àwọn òrìṣà yìí náà ni wọ́n ń sọdún fún lọ́dọọdún o, tí wọ́n lọ lè tọrọ nǹkan lọ́wọ́ wọn. Ọlọ́run bá Allah òun ló dá Ọbàtálá, ẹ̀dá Ọlọ́run ni òun l'Ọbàtálá. Ọlọ́run bá Allah ló dá Ṣàngó. Wọ́n ní Ṣàngó òun náà ni ìgbà tí wọ́n ní Ṣàngó òun náà ni àrá tára bá tọ́wádìí kárara, wọ́n ní Ṣàngó ní fọ̀hún yẹn. Wọ́n gbà pé Ọlọ́run ọba wọn òun náà ni Ṣàngó. Ìyàwó Ṣàngó ni wọ́n ń pè ní Ọba. Ọ̀dọ̀ wọn náà láti máa ń gbọ́ gbogbo ẹ̀. Wọ́n ní Ọba yẹn wọ́n ní òòṣà lòun náà torí pé ó rẹwà dáadáa, ó jẹ́ ìyàwó Ṣàngó. Àti Ṣàngó àtọba tó jẹ́ ìyàwó rẹ̀ ẹ̀dá Ọlọ́run ni wọ́n. Ìgúnnú nínú àwọn òòṣà nílẹ̀ Yorùbá, àwọn kan àwọn tó ní ìgúnnú kó. Ìgúnnú kó yẹn ó tún yàtọ̀ sí ìgúnnú lásán. Gbogbo ẹ̀ pátápátá ẹ̀dá Ọlọ́run ọba ni. Ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa, gbogbo ojúbọ tẹ bá ti rí táwọn èèyàn tí wọ́n pèsè díẹ̀, bóyá gini bóyá rin ni, àwọn tí wọ́n ń bọrin tí àwọn okòrin sójú kan, wọ́n ní irin yẹn ni Ọlọ́run ọba wọn. Wọ́n máa pè é ní Ògún. Ògún yìí ẹ̀dá Ọlọ́run. Àwọn míì àwọn ní màálù ni Ọlọ́run ọba tàwọn. Ọlọ́run adúpẹ́ Islam o, màálù tá ń pa yẹn náà ni o. Wọ́n lòun lọ́lọ́run. Kí ló wá dé tọ́lọ́run ọba àlá ń kú? Kí ló wá dé tọ́lọ́run ọba wọn ń kú? Tọ́lọ́run ọba àlá ọba tí èkú ni. Ẹ̀yọ́ mayami nínú ẹ̀sìn wa, wọ́n ní gbogbo ta kakalẹ̀ yìí àtẹ̀yí táwọn náà ti ka nínú àwọn òòṣà tí wọ́n ń sìn lágbàáyé. Àwọn ará Mákà náà ń sìn Láàtà, àwọn náà ń sìn Al-Uzza, àwọn náà ń sìn Al-Manat àtàwọn òòṣà míì náà, Hubal. Gbogbo àwọn nǹkan yìí pátá ẹ̀dá Ọlọ́run ọba ni wọ́n, láì ti fàáyà láì ti fàdísì. Sọba adẹ́dá ló yẹ ká máa sìn ni àbí tí wọ́n dá tó jẹ́ pé àwa méjèèjì wọ́n jọ dá wa ni. Yọ̀dá kó ronú ọjọ́ tó lọ. Ọlọ́run bá aláàdá ọ kọ́ wá sí òun nìkan ni ló fi ní wa ma khalaqtul jinna wal insa illa liya'budun. Ọlọ́run bá ní ìdáyín wọlé ayé láti wá ṣeré, mo dá yín láti wá sìn mí nìkan ṣoṣo. Ọlọ́run fi ní ká máa sọ pé iyyaka na'budu, ìwọ nìkan ṣoṣo la máa sìn, wa iyyaka nasta'in, ìwọ nìkan ṣoṣo la máa wá ìrànlọ́wọ́ wá sọ́dọ̀ rẹ̀. A ní sin nǹkan mi lẹ́yìn Ọlọ́run, a sì ní wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ nǹkan mi lẹ́yìn Ọlọ́run. Ẹ̀yọ́ mayami nínú ẹ̀sìn Islam, limadha istahaqqa Allahu ibadatana. Kí ló wá dé tí Ọlọ́run ọba Allah tó fi jẹ́ pé òun nìkan ló lẹ́tọ̀ọ́ sí ká máa sìn, tó jẹ́ pé a gbọ́dọ̀ fẹ́ lómi lẹ́sìn lẹ́yìn Ọlọ́run ọba náà. Ọlọ́run la mọ́lẹ̀ nínú Al-Qur'ani fún wa. Ẹni bá ti gbọ́ Qur'an tó sì gbọ́ yé tó sì mọ̀ t'Ọlọ́run ọba sọ, yóò pè lákàyè rẹ̀ wá ipe èyí tá à ń ṣe lábúlé, èyí tá à ń ṣe nínú àwùjọ wa, nínú ẹbí wa, nínú ìlú wa, eléyìí ọ̀dà kò lẹ́tọ̀ọ́ nínú àwọn òrìṣà. Ọlọ́run ọba ní ya ayyuhan nas, Ọlọ́run ọba ní mo pé ẹ̀yin ọmọ èèyàn,
u'budu rabbakumul ladhi khalaqakum ọlọ́run ọba ní ẹ máa sìn ọba tó dá yín nítorí pé òun ló dá yín. ọlọ́run ọba ní walladhina min qablikum gbogbo àwọn tó ṣíwájú yín ọba tí mo ní kẹ́ ẹ máa sìn yẹn náà ní ó dá wọn la'allakum tattaqun yóò dá kẹ́ páyọ̀ ọlọ́run ọba náà. àkọ́kọ́ páyọ̀ ọlọ́run òun náà ní tawhid. ẹ máa lágbájá bẹ̀rù ọlọ́run lágbájá bẹ̀rù ọlọ́run àkọ́kọ́ bẹ̀rù ọlọ́run òun náà ní kó gbà pé Allah nìkan lọ́ba tó yẹ ká máa sìn kó sì máa sìn lóun nìkan kó máa sìn kan mí lẹ́yìn ọlọ́run. ẹ̀yọ́ mayami nínú ẹ̀sìn wa Suratul Baqara aya 21 al-kafaratu kulluhum wọ́n ní gbogbo àwọn oníṣẹ̀ṣe pátá wọ́n bẹ nílẹ̀ Yorùbá ní o ilẹ̀ India ní o gbogbo bí tí àwọn ẹ̀dá ọlọ́run bá wà tí wọ́n ti ń bọ ìtọ́lọ́run bá aláàdá wọ́n ní gbogbo wọn ni wọ́n ń pè ní oníṣẹ̀ṣe traditional religion ni wọ́n ń pè bẹ́ẹ̀ ẹ̀sìn ìbílẹ̀ ẹ̀sìn ilẹ̀ wọn ẹ̀sìn ìlú wọn kò wá sí ìlú kan tí ò ní tí wọ́n ń bọ kò sí ìlú kan tí ò ní tí wọ́n ń sìn àmọ́ àwa mùsùlùmí tọ́lọ́run bá aláà tọ́ṣàánú tá a gbà Islam ẹ má jẹ́ àtúnlọ lè darapọ̀ mọ́ wọn lẹ́yìn ìgbà tá a ti dá ọlọ́run ọba aláàmà tá a sì mọ̀ pé ọlọ́run ọba nìkan lọ́lẹ́tọ̀ sí láti sìn. wọ́n ní ya'buduna al-jinn wọ́n ní èṣù ní gbogbo wọn sìn o tá à ń pè ní àlìjànú ibilis àlìjànú ibilis òun gangan ni wọ́n sìn. ash-shaytan ìtumọ̀ shaytan ní al-mutamarrid ẹni tó takò àṣẹ ọlọ́run tó kọ àṣẹ ọlọ́run sílẹ̀ tó lọ́wọ́ tẹ̀lé tọ́lọ́run ni wọ́n pè ní shaitan oríkì ní fún ibilis. àwọn ọmọ rẹ̀ táwọn náà ń jẹ́ jinn àwọn jinn tó kù tí wọ́n ń tẹ̀lé ibilis náà ń pè ní shayatinul jinn. àwọn ló kọ àṣẹ ọlọ́run ọba sílẹ̀ nínú àwọn àlìjànú wọ́n ní gbogbo wọn pátá wọ́n ní àwọn ni wọ́n darí àwọn èèyàn lọ síbi gbogbo tá a kalẹ̀ kan ibilis shaitan àtàwọn ọmọ rẹ̀ òun ló darí àwọn èèyàn lọ síbi Ọ̀ṣun. àwọn ará Ọ̀ṣun àtàwọn tí wọ́n ń bọ Ọ̀ṣun wọ́n mọ̀ pé Ọ̀ṣun kọ́ dàlú Ọ̀ṣun. gbogbo àwọn tí wọ́n ń bọrin wọ́n mọ̀ pé irin kọ́ dá wọn. gbogbo àwọn tí wọ́n ń bọ igi wọ́n mọ̀ pé igi kọ́ dá wọn. gbogbo àwọn tí wọ́n ń bọ iná wọ́n mọ̀ pé iná kọ́ dá wọn. àwọn ní iná kò sí ti iná bà tí ò ní bàjẹ́ wọ́n lóun ní ó gbọ́dọ̀ jọ́lọ̀ wọ́n ní kò sẹ́ni tí ò ní bùkátà sómi omi ló gbọ́dọ̀ jọ́lọ̀ kò sẹ́ni tí ò ní bùkátà sóòrùn àwọn kan táwọn bá ti jí láàárọ̀ láti nílẹ̀ India wọ́n mọ̀ wòkè báyìí lẹ́yìn aago 8 àárọ̀ wọ́n mọ̀ kí ọlọ́run ọba wọn tó bá padà yá ọlọ́run ọba wọn padà wọ̀kùn hàn ní rí mọ́. àwọn kan ń sin òṣùpá lásìkò ànábì Ibrahim náà. gbogbo àwọn ẹlẹ́sìn pátá yàtọ̀ sí ẹlẹ́sìn Islam wọ́n ní gbogbo wọn pátá ìtọ́lọ́run ọba aláàdá kó máa ṣàǹfààní fún wa tọ́lọ́run bá aláàdá fún wa ká máa lò ó kó máa wúlò fún wa ìní wọ́n mú lọ́lọ́ wọ́n wá fi Allah tó dá gbogbo ń ta wí wọ́n wá fi kalẹ̀. níta fi mọ̀ pálí jànú ni wọ́n ń bọ wọ́n tó bá dijọ́ àlùkìyàmà àwọn kan bẹ́ẹ̀ táwọn ń sin màláìka táwọn ní màláìka lọ́lọ́wọ́ bá wọn tó bá dijọ́ àlùkìyàmà àwọn màláìka wà yatabarra'una minhum àwọn màláìka wọ́n sọ fọ́lọ́wọ́ bá pé tó ìwọ náà sábà máa ṣe ìwọ ọlọ́run àwa ká gbéra wa kalẹ̀ pé ká máa sìn wá o àwọn ni wọ́n rò yí pé àwa ni ọmọbìnrin rẹ lam yalid wa lam yulad ẹni ọlọ́run tí ò bí ma tẹ́nìkan ò sí bí nítorí ẹ̀ ni wọ́n sì ń sìn wá náà fi mú wa ní ọlọ́run ọba gbé wa ní Qur'an Karim ọlọ́run ọba ní qalu subhanak ọlọ́run láwọn màláíkà wọn ní subhanak ìwọ ọlọ́run ọba tó tóbi jù subhanak ọba tí ò sí dọ̀tí lára ẹ̀ ọba tó bọ́ra kú níbi kẹ́nìkan tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ subhanak mímọ́ fún wọ́ọ́lọ́n anta waliyuna wọ́ọ́lọ́n ọba ìwọ ni ẹni táwọn máa sìn ìwọ làwọn máa sìn min dunihim àwọn ò ní sìn kan míì yàtọ̀ sí wọ́ọ́lọ́n bal kanu ya'buduna al-jinn wọ́n ọba àlìjánu ni wọ́n ń sìn o àlìjánu ló tarí wọn lọ́bẹ̀ o
bal kanu ya'buduna al-jinna aktharuhum bihim mu'minun. àlìjànú ni wọ́n gbàgbọ́, àlìjànú ni wọ́n ń sìn, èṣù wọ́n ń sìn. orí àwọn òpèrà wa lọ́lọ́run fún wọn, èṣù ló fi orúkọ wa sí wọn lẹ́nu, èṣù wọ́n ń tẹ̀lé, èṣù ni wọ́n ń sìn. àyà yìí ó jẹ́ òye wa suratu Saba àyà 41, suratu Saba àyà 41. àyà yìí jẹ́ òye wa wípé gbogbo táwọn èèyàn ń bọ lágbàláyé tí wọ́n ń sìn, tí wọ́n ń pè ní ìṣẹ̀ṣe, èṣù ni ó darí wọn lọ síbẹ̀. nígbà tó darí wọn lọ síbẹ̀ yẹn, ta ni wọ́n wá ń sìn yẹn jẹ́mọ́? èṣù ni wọ́n ń sìn. aláàlá àwọn lẹ́nu Kùránì ó ti mọ̀ pé èṣù náà wọ́n máa sìn, kò sí tán fẹ́ sìn lẹ́yìn èṣù. kọ́dà àwọn míì àwọn tún ní òrìṣà àtàwọn ní èṣù. èmi ò gbọ́ rí àfi bí oṣù mélòó sísìn tọ́kan ni wọ́n ti ń sọ pé báwa ṣe wà yìí àwa bọ èṣù. mo ní ẹ wá bọ èṣù. èṣù náà wá dà wọ́n wá náwó sí nǹkan kan. ni wọ́n sọ pé èṣù táwọn ń bọ́ táwọn yìí ìṣẹ̀ṣe táwọn lélẹ́yìn kìí ṣe ṣètọ́nì tẹ̀yìn mùsùlùmí o. èṣù eléyìí èṣù afúnilọ́mọ ni, èṣù eléyìí èṣù afúnilówó ni, èṣù eléyìí máa ń dúró ti ni. ẹ dákun sí ọ̀rọ̀ rẹ̀ ń bẹ lọ́wọ́ èṣù. nílẹ̀ Yorùbá gan tí wọ́n bá ní Ọlọ́run má jẹ́ á ríjà èṣù, Ọlọ́run má jẹ́ á tẹ́ni tèṣù, Ọlọ́run má jẹ́ á ṣe kíni, Ọlọ́run má jẹ́ á níṣe pẹ̀lú kíni, pẹ̀lú èṣù. àwọn fẹ́ kókó wá gbé ọ̀rọ̀ yẹn jáde pé èṣù gangan làwọn ń sìn. níbi kan bẹ láàrin Èkó akọjá, wọ́n kọ́ ilé yẹn onígun mẹ́rin báyìí, wọ́n kùn lọ́dà, wọ́n wá fi ọ̀dà white wọ́n fi kọ́ ojúbọ èṣù. sọ̀rọ̀ àwọn ní Egúngún, àwọn ní Ìgúnnú, àwọn ní Ọya, àwọn gbogbo wọn àwọn ò tí là mọ́lẹ̀. gbogbo ẹni tí bá ń sin nǹkan mi yàtọ̀ sí Ọlọ́run ọba wa kí ni ń sin ìjàmbá èṣù. sọ́wádà kọ́ máa sin èṣù. èṣù tó lọ ń ṣépèlé tó lé kúrò nínú àjẹ́nà. èṣù tó jẹ́ pé wọ́n ti stamp orí ibu tiẹ̀, orí ibu yẹn kò lè sí lérí ẹ̀ mọ́. èṣù lè ṣe tawba, wọ́n ní kọ́ Ọlọ́run fún òun lẹ̀, Ọlọ́run ti gbọ́, wọ́n ní kó sá máa pa òun, Ọlọ́run la fún ọ nìyẹn, innaka minal mundharin wa alayka la'nati wa inna alayka la'nati ila yawmi ad-din. Ọlọ́run àmọ́ ìbínú mi ọmọ rọ̀ bí òjò lé ọ lérí títí táyọ̀ fi parẹ́, táyọ̀ bá parẹ́ yọ wà wọ̀ náà. àwa mùsùlùmí kí là ń wá níbi ọdún ṣẹ̀ṣe? àwa mùsùlùmí tá a ti gbà fọ́lọ́run ọba Allah kí là ń wá níbi àwọn ọdún ìbílẹ̀? kí là ń wá níbi òsàdílé? ẹjẹ́ a máa ń tà ń ṣe o. ayé kan tá a wà náà láwa yìí, bẹ́ẹ̀ bá ti wá tiẹ̀ tó bá sì ti kú ọ̀ tó ń tún mi wá mọ́ o, ẹlòmíì ló tún kù ti ń bọ̀. ayé yìí má sí lò. Ọlọ́run ọba Allah sì ti sọ fún ọ yìí pé ẹ má mẹ́sù lọ́rẹ̀ẹ́, ẹ má sin èṣù. alam ahadi ilaykum ya bani Adam. Ọlọ́run ọba ní ṣé ẹ ti gbàdéhùn ni ẹ̀yin ọmọ Ànábì Adam, alla ta'budu shaytan. ẹ ti gbàdéhùn pé ẹni sí èṣù. innahu lakum aduwwun mubin. ọ̀tá yín lè sùn. wa ni'buduni. Allahu akbar. Ọlọ́run ní èmi ní kẹ́ máa sìn. èmi tí mo dá èṣù, tí mo dá yé, èmi mo lè fún yín kìí ṣèṣù, èmi mo dá yín kìí ṣèṣù. hadha siratun mustaqim. Ọlọ́run bá ní kẹ́ ẹ sìn mí nìkan, tàwíìdì ni ẹ. òun náà lójú ọ̀nà tó tọ́ tí ò wọ́ tẹ́tọ̀ tẹ́ fi já sínú àlìjánnà Ọlọ́run. ọbẹ̀ lọ nínú àánú rẹ̀ kọ́lọ́run kọ́mọ̀jà ara padà sí ibú wọn tí wọ́n bẹ nídìí òòṣà, tí wọ́n bẹ nídìí èṣù, tí wọ́n bẹ nídìí ìṣẹ̀ṣe, kọ́lọ́mọ́sàbà lé wọn kó ń bẹ̀, kọ́lọ́mọ́sàbà fi ìmọ́lẹ̀ ìsìlámù hàn, kọ́lọ́n jẹ́ wọn lè gbà á. gbogbo àwọn mùsùlùmí tí wọ́n ń ṣe àtójúràn, à ń rí mọ́sálásí, wọ́n tún ń lọ sọ́hún, wọ́n bá wọn sọdún, kọ́dà àwọn làáfà wọn ń ṣàdúrà bẹ̀rẹ̀. ẹ ra àwọn èèyàn pẹ̀lú ìjáàbù pélébé pélébé, àwọn alájà ń lọ, àwọn alájì ń lọ pẹ̀lú aṣọ funfun, wọ́n lọ lè ìṣẹ̀ṣe. yẹ̀kùlúna wọ́n mọ̀ wá sọ yìí pé Islam pé ẹ̀sìn àjòjì ni, wọ́n ní foreign religion, foreign religion, a'udhu billah. wọ́n ní Islam yẹn ẹ̀sìn àtọ̀húnrìn wá ni,
ẹ̀sìn òkèèrè tá a gbà wá wọ́n lè bọ gangan ní ẹ̀sìn tiwa traditional religion tó yẹ kí gbogbo àwa Yorùbá ọmọ ṣe làwọn sọ fún wọn yìí pé eré tiwa pé nígbà tá a gbọ́ mẹ́sẹ̀gì Islam Yorùbá ẹlẹ́bọ náà ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ bàbá tiwa náà tẹ́lẹ̀ nígbà tí wọ́n gbọ́ mẹ́sẹ̀gì Islam ìpè wa ilahukum ilahun wahid ìpè ọ̀kan lọ́lọ́hun àwọn bàbá yẹn wọ́n ronú sí wọ́n rí pé lóòótọ́ ni ọ̀kan náà ló gbọ́dọ̀ jẹ́ gbogbo àwọn òrìṣà tẹ́ wọ́n ń sìn yẹn nígbà wọ́n gbọ́ wa abudullaha wala tushriku bihi shay'a Ọlọ́run nìkan ni ẹ má sìn ẹ má sòsà náà bá da òsà lẹ̀ ìlà wa fi bá wọn lẹ́nu ẹ̀ ní gbogbo wa náà fi ń ṣe Islam tẹ́lẹ̀ yẹn bá pé dáadáa tí Èṣù tí ìfọwọ́ bọ ọpọlọ yẹn yọ da yẹn lójú pé Ọ̀ṣun kò kí sọ́lọ̀ tọ́rẹ́ nìkan ló ní kómi yọ máa sàn tí Èṣù bá ti fọwọ́ bọ ọpọlọ yẹn ẹ̀yẹ́ ń gbọ́dọ̀ gbà pé iná kò kí sọ́lọ̀ torí Ọlọ́run bá Allah tó ní kójú òun náà ló tún pa tí Èṣù bá ti fọwọ́ bọ ọpọlọ yẹn ẹ̀yẹ́ gbọ́dọ̀ gbà pé màálù ló gbọ́dọ̀ jọ́lọ́ torí pé Ọlọ́run bá Allah ló dá màálù amọjọ wọn lómi màálù náà amọjọ wọn bí àtìmọjọ tó kú àmọtọlọmọba aláàbá ti fẹ́ sọyàn nù yóò ṣe sílàkàì èyí nira ìrònú yóò gba ìmọ̀ nínú ọpọlọ ló ṣe jẹ́ pé ẹ máa rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn medical doctor professors àwọn ọba tí wọ́n kàwé àwọn afá tí wọ́n kéwú tí wọ́n sì gbà pé àní ìṣẹ̀ṣẹ̀ náà làgbà nígbà Ọlọ́run bá aláwọ̀ fi wọ́n mọ̀nà wọ́n mọ̀ wá sọ pé ìṣẹ̀ṣẹ̀ lágbà wọ́n á ní ìṣẹ̀ṣẹ̀ ní ẹ̀sìn àbáláyé ìgbé gbogbo ẹ̀sìn tó kù wọ́n bá ìṣẹ̀ṣẹ̀ láyé àwa nìkan jájọ lọ́nù tán níjà wo ni ẹbọ gbà ó lẹ́bọ bẹ̀rẹ̀ wọ́n ní ma bayna nabiyillahi Adama alayhi salam wa nabiyillahi Nuh alayhim salam alifu sana lam yu'bad illallah wọ́n lẹ́yìn ìgbà tí anabi Adam tó lọ tán kan tó gbé anabi Nuh dìde 1000 ọdún ni ló wà láàrin àwọn méjèèjì 1000 years ma abadu ghayrallah wọ́n ní kò sí nǹkan kan tí wọ́n ń bọ lérí ilẹ̀ Ọlọ́run wọ́n lè máa ṣe àwọn ẹ̀ṣẹ̀ ńlá bíi Hábílà àti Kábílà tí wọ́n para wọn àwọn yẹn lè máa mutí àmọ́ kò ṣẹbọ wọ́n lè máa pààyàn àwọn màláíkà náà ṣe ń sọ wípé Ọlọ́run fẹ́ dá Ádámù àwọn tí wọ́n máa balẹ̀ jẹ́ tí wọ́n máa para wọn àwọn yẹn ń ṣẹlẹ̀ before láàrin anabi Ádámù àti Nuh 1000 ọdún wọn ò sí nǹkan mí lẹ́yìn Allah subhanahu wa ta'ala lásìkò anabi Nuh òun ni àwọn àjọ ẹlẹ́bọ nílùú wọn ni wọ́n gbé òrìṣà àwọn bàbá rijalu salihin òrìṣà àwọn bàbá dáadáa rijalu salihun bàbá Waddu Yaguthu Ya'uku Nasr Suwa'u Waddu Yaguthu Ya'uku Suwa'u Nasr ni wọ́n gbé òrìṣà àwọn bàbá yẹn dìde Èṣù náà lọ́lọ́ lè bá wọn ó lé àwọn bàbá yẹn ẹni rere ni wọ́n o ẹ mọ ère wọn pẹ̀lú òkúta ẹ mọ sí àárín ìlú kọjá pé tẹ́ ẹ bá ti ń kọjá ẹ lè máa jára májọsìn ipe àwọn bàbá yìí bí wọ́n ti sìn Ọlọ́run káwa náà sìn lọ́n bẹ́ẹ̀ wọ́n dẹ̀ síbẹ̀ lóòótọ́ wọ́n mọ ère wọn nígbà tí àwọn bàbá yẹn lọ tán àwọn ọmọ tí wọ́n tó tún dé Èṣù lọ́lọ́ lè bá wọn ta ló ń bẹ nídìí ìṣẹ̀ṣẹ̀ ń sìn jàmá Èṣù ni wọ́n sọ fáwọn ọmọ yìí pé ẹ rí i pé ìlú yín ó tùbà kò túṣẹ́ àwọn bàbá yín Ọlọ́run ọba tí wọ́n ń sìn gbà tí wọ́n ń bẹ láyé tí wọ́n ń lọ lè jòkó tì tí wọ́n wà ràn lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ nìyẹn ẹ̀yin wá jòkó kalẹ̀ ẹ pa wọ́n tì ẹ tètè yá bẹ̀rẹ̀ sí máa lọ́dọ̀ wọn ẹ má lè béèrè tẹ́ bá fẹ́ lọ́dọ̀ wọn wọ́n sì bẹ̀rẹ̀ sí sìn wọ́n nìyẹn nígbà yẹn gangan ni ìṣẹ̀ṣe bẹ̀rẹ̀ lẹ́yìn 1000 ọdún tá ànábì Ádámù ti lọ ìṣẹ̀ṣe làgbà nísìnyí jàmá
ẹ̀sìn wo ni wọ́n bá láyé ń sin jama Islam ni wọ́n bá láyé náà la ilaha illallah lọ́wọ́ láyé kí ìṣẹ̀ṣẹ̀ tó dé. wọ́n wá ní àwa mùsùlùmí wọ́n ní àwa fi ẹ̀sìn àwọn bàbá ti wálẹ̀ àwa wà lọ́lẹ̀ gbé ẹ̀sìn àwọn ará Maka. wọ́n ní nínú ẹ̀sìn àwọn bàbá ti wá nílẹ̀ Yorùbá àti ẹ̀sìn àwọn ará Maka èwo ló bọ́ pọlọmú. àwọn ará Maka ní ká sin Ọlọ́run ọba ẹyọ kan ẹ̀yin ní ká máa sin olóńdù ni wọ́n ń pè àwọn bàbá wa máa ń sọ níjọ́ wọn ní ẹ wá wẹ̀ sìn olóńdù ẹ wá wẹ̀ sìn olóńdù kò lè gbapá kò lè gbẹ́sẹ̀ kò lè gbéra rẹ̀ kó jáde olóńdù ò rí ẹni tí ń lè wá ràn lọ́wọ́ òun rí olóńdù ọ̀gbọ́ ẹni tí ń wá ràn lọ́wọ́ òun ṣe kínní òun gbọ́ olóńdù kò lè sọ̀rọ̀ bó ṣe yanú lẹ̀ ní ẹni tó wá wàrà lọ́wọ́ tó wá sin olóńdù òun ṣe kíni òun sọ̀rọ̀ olóńdù ò lè kú olójú kan bí wọ́n gbé sí wọ́n máa gbé ni bó fẹ́ wọ yàrá wọ́n gbé ni kò lè hẹ́pọ̀ rẹ̀ bó fẹ́ jáde wọ́n gbé jáde ni ẹni tí wọ́n lọ tí ń bọ̀ tó ń múfù òun wá ń sin ẹni tí ò lè kú olójú kan igi tán ni kò máa fi dáná wọ́n ní kò máa fi ṣe chef kò sí wardrobe tó fáyìn dáadáa pẹ̀lú àwọn igi yẹn kọ̀ọ̀kan ṣe àtọ́ da sílé ọmọ ìjòkó lérí ẹ̀ wọ́n ń pè lọ́lọ́ yóò dá kí wọ́n náà ronú pé ẹ̀sìn tó ń sìn ní kì í ṣe ẹ̀sìn tó ní làákàyè. èyí tá à ń sọ fún ọ yìí mọ́kàásẹ́ bó à ń gbọ́ onímọ̀ràn ni bọ́yọ́lọ́ lè tú okùn èṣù kúrò lọ́rùn rẹ kó tó jáde láyé torí Allah ti sọ fún wa yìí pé ya ayyuhal ladhina amanu ẹ̀yin olùgbàgbọ́ òdodo ittaqullaha haqqa tuqatih ẹ bẹ̀rù Allah bó ṣe kẹ́ bẹ̀rù ẹ̀ wala tamutunna illa wa antum muslimun ẹ gbọ́dọ̀ jáde láyé àfi kẹ́ jáde ní muslim kẹ́ jáde pẹ̀lú islam bí yóò bá muslim jáde nínú ayé tá a wà yìí òfò sẹ́yìn lọ́rùn wa man yabtaghi ghayra al-islami dina gbogbo ẹ̀yin mùsùlùmí tẹ̀ ń lè bá wọn ṣe ìṣẹ̀ṣe ọlọ́run ní gbogbo ẹni tó bá jáde láyé tó bá bọ́ sí àjòlé ọ̀run kọ̀ wá muslim dọ́run falan yuqbala minhu nígbà wa fil akhirati minal khasirin ọlọ́run bá ní òfò ní ó ṣe lọ́run o gbogbo wàhálà tó ṣe láyé ṣòfò òun náà tó wá ṣòfò lọ́run gbogbo àwọn tí wọ́n ń ṣẹ̀ṣẹ̀ pátá kọ́lọ́mọ́sà jí wọ́n túbá kọ́lọ́n jí wọ́n rí malẹ̀ Islam gbogbo àwọn tá a ti ṣe ọlọ́mọdé àbá wọn ṣe àwa tí à ń ṣe lọ́wọ́ kọ́lọ́n jẹ́ alẹ́ kó ń bẹ̀ àwa tá a ṣe rí ọlọ́mọdé àdébẹ̀ o ọlọ́gbàrá ọlọ́run ọba wa ibi a ti lọ òun náà ni pé Islam gangan lẹ̀sìn àbáláyé ẹ̀sìn tá a bá ọlọ́run dá gbogbo ilé ayé nítorí Islam ó dá gbogbo tó wà ń bẹ nítorí Islam ni ọlọ́run lóhun òṣèré náà tó fi dá sámà tilẹ̀ wa ma khalaqna as-samaa wal arda wa ma baynahuma la'ibin ọlọ́run bá ní sámà tilẹ̀ yẹn ọlọ́run bá ní àdáfẹ́rẹ́ o àṣeré ẹ̀yin tẹ̀sí wà ń bẹ náà ẹ̀ má ṣeré ya Rabbana wa limadha khalaqta hadha al-kawn ìbéèrè ni pé kí ni wàá da fún ọlọ́run ọba aláàní wa ma umiru illa liya'budullah ọlọ́run ní kẹ́ ẹ máa wá sin Allah nìkan mukhlisina lahu din ẹ sì gbọ́dọ̀ tún sin nǹkan mímọ́ lẹ́yìn Allah torí tí mo ṣe dá yín tí mo ṣe kó yín wálé ayé nìyẹn tí mo pa yín láṣẹ kẹ́ wá ṣe láyé nìyẹn Allah wọn ní kọ́ wá sí náà ọwọ́ sì ṣẹ̀ṣẹ̀ ó tún wá dá nǹkan mà ó tún wá ń fi proud pé oníṣẹ̀ṣẹ̀ ni wọ́n nǹkan tó gbé síwájú tó ń pè ní ẹ̀sìn yẹn ní tó ń bọ̀ yẹn ṣé nǹkan yẹn sóun ló dá ọ sóun ló dá tó ń jẹ sóun ní rọ̀jò sóun ní fún ọ lẹ́ran sóun fún ọ lẹ́ja sóun ní fún ọ láṣọ sóun ló fún ọ lẹ́mìí sóun ló sọ omi tó sọ di ẹ̀jẹ̀ nínú ìyá ẹ tó sọ ẹ̀jẹ̀ di bá ṣẹran láti inú bá ṣẹran tí wọ́n mú àwọn oríṣiríṣi nǹkan jáde ojú ọwọ́ ẹsẹ̀ ṣé ń tọ́ ń bọ̀ yẹn ló ṣe mọ́ni huwa Allah ta ni ọlọ́run ta ni ọlọ́run ẹ̀yọ́ màyá mi ta ni ọlọ́run ta ni Allah òun náà lọ́lọ́run ọlọ́run làwọn máa nílé Yorùbá ta lọ́lọ́run jama Allah kèésò sà lọ́lọ́run mọ́ni huwa Allah
tani ọlọ́run wal khaliq tí ó bá yí ọlọ́lẹ̀ mọ̀ pé ọba tó dá gbogbo nǹkan tí wọ́n ń pè ní creator òun lọ́lọ́run ọ̀kan sí ni òkè sánmà ló wà. mọ́ni wallah tani ọlọ́run Allah subhanahu wa ta'ala huwa ar-razik òun náà lọ́ba tí ń fún wa jẹ tí ń fún wa mu tí ń fún wa nígbàdùn ayé tá a fi ń sẹ̀mí. mọ́ni wallah tani ọlọ́run Allahu wal mudabbir òun lọ́ba tí ń darí gbogbo àfẹ́àṣe gbogbo ayé àṣẹ rẹ̀ nìkan ló múlẹ̀ ní sánmà àtilẹ̀ ntọ́ba fẹ́ ni ó máa ṣẹlẹ̀ ní sánmà tọ́ba fẹ́ ni ó máa ṣẹlẹ̀ lérí rẹ̀ ọlọ́run. mọ́ni wallah tani ọlọ́run Allahu wal muhyi òun ló dá wa òun wal mumitu òun lọ́ba tí ó padà pa wá wa huwa ar-rafi' òun lọ́ba tí gbé yẹn ga wa huwa al-khafid òun lọ́ba tí rẹ̀ yẹn lẹ̀ wa huwa al-musawwir òun ló ya fọ́tò wa sínú ya wa wa huwa al-bari òun ló yọ ẹsẹ̀ sọ́tọ̀ ọyọ ọwọ́ sọ́tọ̀ ọyọ ojú ọyọ etí àwa jáde lẹ́dàá ó tó bẹ́ẹ̀ kọ́ sọ pé tó ń bọ̀ yẹn òun ló dáa tí ó bá ti jẹ́ ń tó ń bọ̀ a jẹ́ pé yọ̀dà kọ́ padà sọ́dọ̀ Allah ọba àdẹ́dà. ẹ̀yọ́ mayami wal ma'budatu kulluha gbogbo tẹ́ ń bọ pátá tẹ́ ń pè ní ìṣẹ̀ṣe ní gbogbo ìlú wọn ni gbogbo wọn pátá ẹ̀dá ọlọ́run ọba aláàánú wọn ẹ̀dá ọlọ́run sì lè dára rẹ̀ ẹnìkan ló dá eléyìí ti jẹ́ kéèyàn mọ̀ pé ọ̀kan náà ni ọlọ́run ọba wa wal ajli ashirik wọn ni ká máa mú nǹkan míì mọ́ ọlọ́run ọba yìí láti máa sìn tá à ń pè ní ìṣẹ̀ṣe wọn ní ìṣẹ̀ṣe làgbà ìṣẹ̀ṣe kágbá o ìsìláàmù làgbà ìṣẹ̀ṣe lọ́nà ìṣẹ̀ṣe kọ́ lọ́nà o igbó ní ìṣẹ̀ṣe o torí gbogbo ohun tá à ń bọ̀ yẹn pátá ọ̀lẹ ni wọ́n o ó yà wá náà pọ̀ lẹ ni wọ́n àmọ́ Èṣù ní sọ fún wa yìí pé wọ́n lágbára gbogbo ẹni tó bá wá ń ṣẹ̀ṣe tí ó bá fi ilẹ̀ ọlọ́run ọba aláwọ̀ padà parun bó ṣe pa ìjọ anabi Nuhu run anabi Nuhu àtàwọn tí wọ́n gbà fún nìkan ni wọ́n là anabi Nuhu sọ fún wọn yìí pé ìṣẹ̀ṣe tẹ́ dálẹ̀ yìí ẹ gbọ́dọ̀ sìn wọ́n mọ́ o wọ́n láwọn ò gbọ́ wa qalu la tadarunna alihatakum wọn ò pè wọ́n ní èèyàn mọ́ ọlọ́run ni wọ́n pè wọ́n ní ẹ má dánú lóhùn ẹ má fọ ọlọ́run ọba tẹ́ ń sìn lẹ́ o kìí sàlá ni wọ́n náwó sí sánmà o alihatakum plural ni àwọn ọlọ́run ọba wa yìí tó fi jẹ́ pé gbogbo olùkọ̀ọ̀kan ọlọ́run mọ́ ń pọ̀ gan more than 300 ní ọlọ́run tó wà Mọ́kà kọ́lọ́run tó fà náà pípa gbogbo ẹ̀rẹ́ ẹ wọ àwọn táwọn náà kà látàárọ̀ nílẹ̀ Yorùbá Ṣàngó Ṣàpàná Ọya Iyèmájà Egúngún Ìgúnnú àwọn náà wá ń sọ fún Ànábì Nuhu pé a ní filẹ̀ wala tadharunna Wadda wala Yaghutha a ní fi àwọn bàbá yẹn lẹ̀ òrìṣà yẹn láàmú abọ́ ní táwa bá lọ́wọ́ àwọn bàbá wa ní traditional religion ìṣẹ̀ṣe tiwa ni ọlọ́mọba ní Nuhu ó sì palẹ̀ mọ́ kó fa àwọn lé ilẹ̀ wọ́n fẹ́ pa wọ́n rùn ọmọ ya ọ padà parun o bàbá oníṣẹ̀ṣe ọ parun tó o bá tètè túbá ẹ̀yin tẹ́ wà nídìí ẹbọ tẹ́ wà nídìí àwọn oríṣiríṣi àwọn òrìṣà tẹ́ ẹ bá tètè tú ẹ parun o àwọn tó dá ìṣẹ̀ṣe lẹ̀ ọlọ́run pa wọ́n run ni ọlọ́run gbé wá nínú Al-Qur'ani Karim ọlọ́run ní Nuh lọ́lẹ̀ kan ọkọ̀ ojú omi mo fẹ́ pa àwọn oníṣẹ̀ṣe rẹ lọ́lẹ̀ kan ọkọ̀ ojú omi kọ́ kan èso tó bá tóbi dáadáa tó tíkì ní kò sí kíní òun náà ni kò fi mú torí omi yẹn lágbára Ànábì Nuhu bẹ̀rẹ̀ sí kan ọkọ̀ ojú omi pẹ̀lú àwọn èso tó nípa Ànábì Nuhu wá ń bèrè pé ọlọ́run gbà wo ni ìrìn àjò ọ̀yà ọlọ́run bá ní tẹ́ bá ti rí omi tó bá ti jáde níbi tí iná ti máa ń jáde òun náà ni ojú àrò àsìkò ti tó ẹ̀yin tẹ́ bá gbàgbọ́ ẹ kóra yín sínú ọkọ̀ ojú omi as-safina safinatu tawhid safinatu la ilaha illallah nígbà oṣù yà lóòótọ́ wọ́n rí i pé kálukú ń jí láàárọ̀ báyìí wọ́n rí i pé ojú àrò tutù wọ́n dáná iná òjò àkọsó ń jẹ mọ́ ìparun ló kù ẹ̀fẹ́ dáná kẹ̀
Ànábì Nuhu wá ń sa wọn kọ́dà wọn tó ń sa akọ ẹran àtabo ẹran, akọ ẹyẹ àti abo ẹyẹ. Gbogbo àwọn ẹ̀dá Ọlọ́run ọba máa mú wọn ní méjì méjì torí kìí ṣe àwọn oníṣẹ̀ṣe nìkan lọ́lọ́run fẹ́ parẹ́, Ọlọ́run fẹ́ pa gbogbo tó wà láyé rẹ̀ ni. Látara bínú ti ń bí lọ yóò wá ṣẹ́kù ahlu la ilaha illallah, yóò ṣẹ́kù Ànábì Nuh wal mu'minun àtàwọn olùgbàgbọ́ òdodo. Allahu akbar. Ọlọ́run bá ní fafatahna abwaba as-sama. Ọlọ́run bá ní àwa ṣílẹ̀kùn omi láti sánmà, abwaba as-sama, la ilaha illallah. Àní kí omi tí ó kọ́mọ sí kíni kọ́mọ bọ́ọ̀lẹ̀ bima'in munhamir, pẹ̀lú àwọn omi tí ń dà girigiri tí ń rọ̀ warawara. Wa fajjarina al-arda uyuna. Ọlọ́run bá ní àwa pàṣẹ fúnlẹ̀ yìí pé kílẹ̀ náà lanu, kí àwọn omi tí ń bẹ nínú lẹ̀ kí wọ́n máa tẹ̀ra wọn jáde. Ọlọ́run ní a ní alẹ́lẹ̀ a ní kílẹ̀ ọ̀la. Falitaqal ma'u ala amrin qad qudir. Ọlọ́run bá ní omi òkè àti omi ìsàlẹ̀ kí wọ́n lè pàdé, kí wọ́n lè papọ̀ láti pa àwọn oníṣẹ̀ṣe rẹ́, àwọn aláìmoore. Ọlọ́run bá ní a ti kọ sínú kádàrá bẹ́ẹ̀ o ìpè omi ni ó gbé wọn lọ, òun lọ́wọ́ pa wọ́n run. Wa hamalnahu ala dhati alwahin wa dusur. Ọlọ́run láwa Ọlọ́run ọba àwa làwa gbé Ànábì Nuh agbé sí orí ọkọ̀ ojú omi tí a fèsò mú lọ́tún lọ́sì, al-akhadhu bil asbab. Ọlọ́run ọba aláàlọ́la Ànábì Nuh àmọ́ Ọlọ́run lo ọkọ̀ ojú omi yẹn tí wọ́n fèsò mú ó lò ní sábàbí. Ọlọ́run ọba ní tajri bi a'yunina jaza'an liman kana kufir. Ọlọ́run ọba ní àwọn Ọlọ́run ọba aláàlá wa sọ ọkọ̀ náà, omi kan ò ta sínú ẹ o, bó ṣe pọ̀ tó yẹn ọkọ̀ ojú omi ó léfò ní lọ kò sẹ́ni kankan tí ń wà lẹ́yìn àṣẹ Ọlọ́run. bisimilayi majiraha wa marisaha. Ọlọ́run ọba ní àwọn Ọlọ́run ọba aláàlá ní kọ́ máa move ń ba eré lọ lérí omi ni. Àwọn alu tawhid nìkan ló wà ńbẹ̀, alu la ilaha illallah. ọmọ ìyá mi yóò dá kí wọn náà wọ ọkọ̀ yìí, inú ọkọ̀ yẹn làwa wà báyìí kọ́ lọ́mọ mẹ́ni kọ̀ọ̀kan wà kú o. yóò wá dá kí wọn náà kọ́ mọ́ bọ́ọ̀lẹ̀ nínú ọkọ̀ ọ̀la yẹn kọjú tó lọ, tẹ́tọ́ bá ti bọ́ọ̀lẹ̀ nínú ọkọ̀ ọ̀la ọ bọ̀ sínú omi ni o. bí ma ti bọ́ọ̀lẹ̀ nínú tawhid bóyá nítorí ọmọ tó ń wá ọ̀wọ́n lọ́dọ̀ Yemọja, ọ̀hún wáyàwó, ọ̀hún lọ́dọ̀ Ọ̀ṣun. wọ́n fẹ́ dá Ọ̀ṣun lẹ̀ nílọrin, Ọ̀ṣun nílùú Islam, ìlú àwọn mùsùlùmí. wọ́n fẹ́ dá Ọ̀ṣun lẹ̀, àwọn tí wọ́n ń bọ Ọ̀ṣun ní àwọn omi tí ń rìn, àwọn omi tá a fi ń fọ ẹ̀yẹ́rẹ́, tá a fi ń fọ ọrú, tá a fi ń fọ aṣọ, àwọn omi tá a fi ń tábà, àwọn omi tá a fi ń flush, àwọn omi tá a fi ń kọ́lé, tá a fi ń malé. wọ́n lòun ni ó fa wọn lówó, ni ó fa wọn lọ́mọ, ni ó fa wọn nípò. kálá nígbà fún yín, ní kálukú ọmọ ṣe ní tó bá fẹ́ ṣe, àmọ́ máa ṣe nílùú ẹ̀, máa ṣe nínú ilé ẹ̀. ìwọ alákòóbá ni ọ lẹ́yìn ìgbà tó ti kó bára rẹ, mọ́ tó kó bẹ́ẹ̀ lómi. nítorí pé gbogbo ẹni tí máa ń ṣiṣẹ́ ṣe omi ó padà gbé lọ. ẹ̀yọ́ mayami alimuslimuna walikafaratu walfajara. wọ́n ní gbogbo àwọn kèfèrí oníṣẹ̀ṣe yìí pátápátá yu'minuna bi anna Allaha mawjud. nígbà míì wọ́n máa sọ fún yín pé àwọn ẹsẹ̀ lẹ́bọ̀, àwọn ẹsẹ̀ ní kèfèrí, àwọn gbà pé Allah wà, ṣe bí Allah ni Olódùmarè. ẹ̀bẹ́ máa gbọ́ táwọn bá ń pọ̀fọ̀ táwọn ní ìbà akọ́dá, ìbà àṣẹ̀dá. àwọn gbà pé àṣẹ̀dá wa Allah, aláàbá yín jiyàn àjọ gbàgbọ́ ni, àwa náà àsọpẹ́ gbàgbọ́. àmọ́ ibi tí ìyàtọ̀ ti ń bẹ láàrin wa ó ní pé
àjọgbà tawhidu rububiyya gbọ́ àmọ́ àjọgbà tawhidu al-uluhiyya àjọgbà gbọ́ àjọgbà pé Ọlọ́run Ọba Allah nìkan ló dá wa nísìnyí darí gbogbo nǹkan àmọ́ àyàtọ̀ níbi ká sin lọ́kan àwa ń sin Allah nìkan ẹ̀yin ń sin Egúngún ẹ̀ ń sin Ọya ẹ̀ ń sin Iyemaja ẹ̀ ń sin Ọbàtálá ẹ̀ ń sin Ìgúnnukó ẹ̀ ń sin Lákójọ. kéèyàn gbàgbọ́ Ọlọ́run Ọba Allah ń bẹ lókè ọ̀sán ẹ̀dọ́ máa di Jánnà ó dìgbà tí máa ń sin Ọlọ́run Ọba tó wà lókè yẹn lónìí kan gbogbo àwọn Ànábì Ọlọ́run Ọba wọn ò ní problem pẹ̀lú àwọn èèyàn lérí pọ́lọ́run ń bẹ lókè ibi wọn ti ní problem pẹ̀lú àwọn ìjọ wọn náà ni pé àwọn u'budullaha rabbi wa rabbakum Ọlọ́run Ọba mi tó dá mi tó dá yín òun nìkan náà ní kẹ́ ẹ máa sìn ibi wọn ti yarí máa lọ́wọ́ nìyẹn yìí tó dìjà Musa àti Fáráò náà nìyẹn kí ló dìjà Musa àti Fáráò kí ló dìjà Nàmúrúdù àti Ànábì Ibrahim alayhi salatu kí ló dìjà Ànábì Muhammad àtàwọn ará Mákà tawhidul uluhiyya sinlọ́n lọ́kan ni Ànábì òní kul la ilaha illallah tuflihu ẹgbọ́lọ́n lọ́kan kul la ilaha illallah ẹgbọ́lọ́n lọ́kan sinlọ́n lọ́kan ni wọ́n pè ní la ilaha illallah ó sẹ́ni tá a gbọ́dọ̀ sìn tó sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn wọn lódodo lẹ́yìn Ọlọ́run nìkan níta Ànábì sọ fún àwọn ará Mákà nìyẹn náà ní sọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ fún wọn ní aja'ala al-alihata ilahan wahida èsì tán fún Ànábì ni wọn ní Muhammad dé ó wá fẹ́ sọ fún wa yìí pé gbogbo àwọn Ọlọ́run Ọba ìyá pàtì a máa wá sin Ọlọ́run Ọba ẹyọ kan àwọn gángbà kọ́ kan lọ́lọ́ àmọ́ wọn ò sin ní lọ́kan wọn ò sin wọn nìkan wọ́n sin Láta Uzza Manata Hubal tí wọn bá ń sọ pé wọ́n gbà pé Elédùmarè Ọlọ́run Ọba yìí ò nítumọ̀ ó dìgbà tó o bá ń sin Ọlọ́run Ọba Allah nìkan Islam ló sì ṣe torí kò sẹ́sẹ̀ kankan lérí Ọlọ́run Ọba tó Ọlọ́run Ọba aláàfẹ́ gbà lẹ́yìn Islam wọ́n bí Quran wọ́n ní kámú ilahan ta'budu Ọlọ́run Ọba mélòó ló ń sìn lẹ́yìn náà tọ́rọ̀ rẹ̀ bá dàrú tán bó lọ́mọ yanjú ẹ̀ ó ní Ọlọ́run Ọba méje ní lòun ní bóun ṣe wáyé sittatun fil ard òun ní mẹ́fà lérí ilẹ̀ àwọn àṣẹṣe ìlú Maka nígbà náà wa wahidun fis sama ó ní kẹfà wọn ó wà lókè sama ó ní tọ́rọ̀ bá wá dàrú tán táwọn mẹ́fẹ̀ẹ̀fà yẹn tí wọ́n dáhùn òun wà padà sọ́dọ̀ ẹni tó wà lókè wa idha rakibu fil fulki da'u Allaha mukhlisina lahu ddin Ọlọ́run bá ní àwọn kèfèrí Mákà tí wọ́n bá ń bẹ nínú ọkọ̀ ojú omi tí atẹ́gùn fẹ́ táwọn yẹn fẹ́ máa rí bọ́ da'u Allaha Allah ní èmi nìkan ni wọ́n máa ń pè gbàdá walamma najjahum ila al-barri idha hum yushrikun Ọlọ́run bá ní àmọ́ tí wọ́n bá wá di pé wọ́n bọ́ sí èbúté odò idha hum yushrikun wọ́n sì wá máa kí àwọn Ọlọ́run Ọba wọn pé Hubali ọba Ṣéhù Láta ọkọ̀ àgbàlẹ̀ mi Manata mọ̀dúkẹ́tọ̀ sọ́mi Uzza àbúfẹ́rí kalẹ̀ fún kí n tó kún lẹ́nà Ọlọ́run bá ní ẹlẹ́bọ ni wọ́n báwọn ẹlẹ́bọ ṣe máa ń ṣe ni ẹ eléré àwọn olóró tó bá le tán tí ìnira bá lágbára tán kò ní pè orò mọ́ Ọlọ́run ní ọmọ wí bàbá ọlọ́ya tí gbogbo nǹkan bá ya mọ́ lọ́wọ́ tán kò ní pè ọya mọ́ kí ní ọmọ pè Ọlọ́run àmọ́ kò wúlò torí pé ò sìn lóun nìkan Fáráò náà pè Ọlọ́run náà nígbà tó rí kú nínú omi Ọlọ́run gbà pé Ọlọ́run ọba téèyàn gbọ́dọ̀ sìn nǹkan míì lẹ́yìn rẹ̀ táwọn ọmọ Ísírẹ́lì gbàgbọ́ òun náà gbàgbọ́ ń sìn o kò wúlò mọ́ torí pé tí ní màláíkà kú kábíkò bá ti rí màláíkà kú ni Ọlọ́run bá fẹ́rí jì wọ́n ìgbà táwọn bá mọ́ bó ṣe ń ṣe ìṣẹ̀ṣẹ̀ tó ń ṣe yìí tí kú bá yọṣẹ́ lónìí tọ́wá ní odi mùsùlùmí wọn ní gbọ́rọ̀ yẹn mọ́ yá tètè gbìyànjú kó kú ń bẹ̀ kí màláíkà kú tó dé tó sì mọ̀ gbà tí ọ̀yọ́ àwọn ará wọn èèyàn wọn wá ń dá girigiri wọ́n ń ṣe fáàrí pẹ̀lú ṣẹ̀ṣẹ̀ lérí social media wọ́n kó àwọn jàǹkáwọ̀ kíkankan sára wọ́n ní oníṣẹ̀ṣẹ̀ làwọn wọ́n ń sọdún ìṣẹ̀ṣẹ̀ dé àwọn mùsùlùmí tí wọ́n wá jímà tí wọ́n wá mọ́sálásí àwọn mọ̀náfíkì ní ká pè wọ́n nínú àwọn mùsùlùmí àwọn mọ̀náfíkùn ẹ̀yọ́ mayami
kábẹ́ lọ́wọ́ bá fún wa o kọ́lọ́wọ́ bá aláàkọ́bá ṣàánú wa ọlọ́wọ́ bá ní wala in sa'alitahum man khalaqahum ọlọ́wọ́ bá ní tó bá ń béèrè pé ta ló dá wọn tó bá béèrè lọ́wọ́ kèfèrí Mákà la yaqulunna Allah gbogbo wọn sọ pé Allah ló dá wọn Nábì sọ bàbá Nábì ní Abdullahi náà Ànábì ọ̀sá ti dé àwọn gbà pé Allah wa ọlọ́wọ́ bá ní wọ́n mọ̀ mí ò kété kó wọ́n mọ̀ pé mo wà o Èṣù ló sọ fún wọn yí pé wọn ò lè dọ́dọ̀ mi àbí ká ń gbá yí pàṣẹ àwọn òrìṣà yẹn ni ọlọ́wọ́ bá kéèké èmi lọ́wọ́ bá gbà ọlọ́wọ́ ní fa anna yufakun ọlọ́wọ́ bá ní kayfa yasrifuna an ibadati nígbà yẹn mọ̀ pé òun nìkan ló dá yín kí ló wá dé tẹ́ ẹ wá ń fún àwọn òrìṣà ní ẹ̀tọ́ tó yẹ kẹ́ fún ọlọ́run al ibada haqqun lillah kéèyàn ó sin nǹkan pé a fẹ́ ṣẹ̀sìn láyé ọlọ́run Allah nìkan ló ní wal isti'anatu kéèyàn wá ìrànlọ́wọ́ nígbà tí nǹkan bá le a gbọ́dọ̀ wá lọ́dọ̀ ẹnìkankan àfọ̀dọ̀ ọlọ́run nìkan ló lẹ́tọ̀ọ́ sí ká máa wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ làwọn mùsùlùmí láti lọ́ọ́ lè gbọ́ yé iyyaka na'budu wa àti wá iyyaka nasta'in wọ́n ní intermediary alárinà láàrin ọmọ èèyàn àti Olódùmarè òun náà làwọn òrìṣà wọn ìtàwọn náà ń sọ nìyẹn wọ́n ní Olódùmarè adániwáyé ọ̀rọ̀ àwọn ẹlẹ́bọ ni ọkọ̀ rẹ̀ jàbọ̀ ọkọ̀ rẹ̀ ti jẹ́mọ́ ọkọ̀ rẹ̀ ti náà adániwáyé ta ló dániwáyé Allah àwọn náà ń wí ìbá akọ́dá ìbá ṣẹ̀dá akọ́dá ni anabi Adam aṣẹ̀dá ni kíni òun náà ni Allah wọ́n wá ní ìbá àwọn méjèèjì wọ́n fi anabi Adam wọ́n fi ṣe ṣíríkù wọ́n fi ṣe olùkẹ́gbẹ́ fún ọba Allah nítorí àwọn Christians náà délẹ́bọ nìyẹn laqad kafara alladhina qalu inna Allaha thalithu thalatha wọ́n ní ọlọ́wọ́n ọba ni wọ́n ti ya kèfèrí o gbogbo àwọn tán láwọn tẹ̀lé anabi Isa irọ́ ni wọ́n pa kèfèrí ni wọ́n ọlọ́wọ́n ọba ni nítorí pé wọ́n ń pe mẹ́ta lọ́kan wọ́n fi méjì kún Allah ẹyọ kan ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n bàbá ọlọ́wọ́n ọmọ ọlọ́wọ́n ẹ̀mí mímọ́ àwọn kìrìsìtẹ́nì gan oníṣẹ̀ṣe ni wọ́n oníṣẹ̀ṣe làwọn náà torí ẹ̀sìn yẹn ò wá láti sánmà ẹ̀sìn bílẹ̀ ni kìrìsìtẹ́nì ti náà ọ̀kan lọ́lọ́run ló wá láti sánmà gbogbo tí wọ́n bá ń wí lérí lẹ́ńbí tí wọ́n ń pè lọ́lọ́run ọmọ ọlọ́run olólùfẹ́ ọlọ́run àwọn ọmọ ìbò náà pé àwọn wòlíì ọlọ́run tí wọ́n bá ti mú wọn lẹ́ni tí wọ́n ń sìn tí wọ́n ń fún lẹ́sìn tó yẹ kán fún ọlọ́run wọ́n ti sọ ẹ̀sìn yẹn di ẹ̀sìn kíni jama ẹ̀sìn bílẹ̀ ó já àwọn náà ni pé ma na'buduhum àsìn wọn ọlọ́run bá ní tó bá sọ fún wọn yìí pé ẹ má sìn Allah ẹ má sìn àwọn kan yìí wọ́n ní ma na'buduhum àsìn wọn ẹ̀sìn wọn kí lè wọ́n wá lọ sún kí lè wọ́n lọ ìdí àwọn òrìṣà wọ́n ní illa liyuqarribuna ila Allahi zulfa àwọn kan fẹ́ kọjá intermediary alárinà lásán láàrin àwa àti Allah ọba tó dá gbogbo ayé ọlọ́run bá Allah lọ́wọ́ ọ̀fẹ́ alárinà wa'budullaha ẹ̀sìn ọlọ́run direct wala tushriku bi shay'a ẹ má tún sin nǹkan míì mọ́ yàtọ̀ sí ọlọ́run nínú tí ń bẹ lérí ilẹ̀ nígbà ó gbà pé Allah wà lókè kí náà wọ́n wá lọ di omi ọmọ tó ń sin mọ́ nìyẹn ọlọ́run ọba Allah ń bẹ lókè ọba ọlọ́run Olódùmarè ń bẹ lókè àbí kí náà wọ́n lọ di iná kí náà wọ́n lọ di irin tí ò wúlò fún wẹ́dà mọ́ wẹ́dà ò lè kó wúlò fún ẹ̀yọ́ máa ya ẹ̀dá kan tó tọ́lọ́wọ́n bá wa ẹ má jẹ́ adákẹ́ o atẹ́gùn ìṣẹ̀ṣe òní ń fẹ́ lọ́wọ́ báyìí ìṣẹ̀ṣe dé kọ́dà wọ́n tún fún wọn lọ́lùdé wọ́n ní ìṣẹ̀ṣe dé ìṣẹ̀ṣe festival léyìí tí ayé ṣe tẹ́lẹ̀ torí ìparí ayé ń súnmọ́ lè súnṣe ń gbé oríṣiríṣi àwọn prógámù yẹn jáde náà fi ní gbogbo ìjọba tí wọ́n máa declare ìṣẹ̀ṣe dé má bá wọn lọ́wọ́ mbẹ́ oyè tó jẹ tó máa lọ bí wọ́n ṣe ń sọdún Ọ̀ṣun má bá wọn joyè yẹn ọwọ́ náà ọ̀rọ̀ kọjá pé à ń ṣeré ni ìjọba ba lérí gbogbo nǹkan ni
ló fi débi wọ́n ti ń ṣẹbọ wàláhì ọlọ́run mo fi bọ́ra ọwọ́ náà wọ́n yẹ fi ẹbọ ṣeré wọ́n yẹ fi ẹbọ ṣẹ̀fẹ̀ wọ́n yẹ fi ẹbọ ṣòṣèlú ọlọ́run kan wíṣítì ẹ bó ti wíṣítì àwọn ìjọ náà nítorí wọ́n lé ayé náà ọlọ́run padà gbà lọ́wọ́ ẹ̀ tó bá fún ọ tán ó padà gbà ọ wà lọ́lẹ̀ wọná lọ́run ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa alìsílámù dínú sàlámù ẹ̀sìn islámù ẹ̀sìn àláfíà ni o àwọn ṣẹ̀ṣẹ̀ tá a wí yìí dínú lil musiba wal mushkila ẹ̀sìn wàhálà ni wọ́n ní wọ́n fẹ́ sọ̀rọ̀ ẹ fẹ́ sọ̀rọ̀ ẹ má dá sí nínú yàrá náà tẹ́bálẹ̀ gbọ́ nígbà táwọn ará Mákà tí wọ́n wá bá nẹ́bùwá Muhammad pé ẹjẹ́ àjọ máa ṣe kájọ sin lọ́wọ́ fóṣù mẹ́fà àjọ lọ sí ilé lédì ìbí wọ́n ti ń bọ̀ ọ̀dìsà kájọ ṣèyí náà fóṣù mẹ́fà ànábì lọ́wọ́ wọn dá sí ọlọ́run sì dá sí lóòótọ́ ọlọ́run Jibril ó ní kúl rí ànábì sọ fún wọn pé yá ayyuhal kafirun mo pè yín oníṣẹ̀ṣe o kafirun mo pè yín oníṣẹ̀ṣe la a'budu ma ta'budun èmi ò ní bá yín sin tẹ̀sìn èmi Muhammad sọ̀sán èmi ò ní bá yín sin tẹ̀sìn la a'budu ma ta'budun wala antum ọlọ́wọ́n bá ní la a'budu ma ta'budun wala antum 'abiduna ma a'budu ẹ̀yin náà sì ti pinnu pé ẹni sin ọlọ́run tèmi ń sìn wala ana 'abidun ma 'abadtum alẹ́ mi ṣe ìní bá yín ṣe ṣẹ̀ṣẹ̀ wala antum 'abiduna ma a'budu àní ìyìn tèmi ń sìn ẹ̀yin náà ti pinnu pé ẹni ṣe lakum dinukum ẹ̀yẹ́ máa ṣe ṣẹ̀ṣẹ̀ tí waliya din àwa náà èmi náà wọ́n máa ṣe tèmi náà èmi náà máa ṣe àlá èyàn máa ṣe ẹ̀dá tọ́lọ́ ń dá níjọ́ ọlọ́run fi àlà sí àárín Islam àti kíní àti ṣẹ̀ṣẹ̀ kíni mùsùlùmí wá ń wá nínú ẹgbẹ́ àwọ̀ mùsùlùmí kí ló ń wá ẹ fẹ́ sọdún orò ẹ wá ń sọ fọwọ́ pé káwọ́ ọmọ jáde ṣe bẹ́yìn rẹ̀ ní jáde bẹ́yìn lẹ gbàgbọ́ nínú tẹ́ǹsẹ̀ sẹ́nìkan lè dáyọ̀ wọn láyé sí kọ́mọ̀rógún aláwọ̀ já lógun ìjọba àlọ́ já lógun gbogbo mùsùlùmí ọjà lógun gbogbo baálẹ̀ àti kábíyèsí tí wọ́n bá gbé kalẹ̀ kálukọ́ máa ṣẹ̀sìn rẹ̀ ẹ tẹ̀lé ayé máa nulẹ̀ ẹ máa bọ́ bàtà láàrin agboolé yín ẹ máa sí fìlà láàrin àwọn tó bá dé fìlà àwọn tó bá jọ yín ẹni wọ́n fẹ́ ṣéde kí ẹnìkan kú ẹni tó kú ti lọ náà ẹ sì máa dààmú àwa láyé wọ́n ní ìséde ijọ́ mẹ́ta ìséde ijọ́ mẹ́rin ìséde 24 hours kí gbogbo mùsùlùmí àgbáńlá ayé kí wọ́n dìde sí wọn kí náà ń pè ń séde ẹ̀bẹ́ yìí lẹ gbàgbọ́ ẹ̀yẹ pé àwọn yòókù yín pé ẹ mọ̀jà jáde lé ní o torí ẹ̀sìn ti yín lakum dinukum waliya din àwọn sọdún léyà àdìstọ́pù yín àwọn sọdún àwẹ̀ àdìstọ́pù yín ẹ̀yin wá fẹ́ sọdún tí ẹ̀yin fẹ́ máa dìstọ́pù àwa àwọn ọmọ wa dákẹ́ wọ́n torí pé àwọn ọmọ náà wọ́n yọ lọ́dọ̀ wọn wọ́n lè gba ogun àwọn ọmọ tí wọ́n lè pàṣẹ wọ́n lọ́pọ̀lọpọ̀ wọn náà yọ lọ́dọ̀ wọn wọ́n lè gba kínní wọ́n lè gba ogun ṣẹ̀ṣẹ̀ ẹni tí ń rọbí tí wọ́n ń gbé lọ sí hospital emergency wọ́n dá mọ́tò padà ẹni tí ń travel 24 hours lókù tí fisa àdó fi ṣe kínní tí ó fi tán wọ́n dá padà kò ráyè padà sí abroad mọ́ ẹni tí ń lọ bí iṣẹ́ wọ́n ní kò gbọ́dọ̀ lọ bí iṣẹ́ md bí iṣẹ́ ẹni tí ń kọ́yìn lẹ́kọ̀ọ́ ìjọba gbọ́dọ̀ wá àbáyọ lérí iṣu ẹ̀ tí wọ́n bá fẹ́ wà lẹ́sìn torí pé ẹ̀sìn kálukú kò gbọ́dọ̀ máa disturb ara wọn ẹnìkan kú láàrin ìlú ẹni àjòjì tó bá wọ̀lú ilẹ̀ fi bọ̀ rẹ̀ ṣáàjòjì yẹn ọlọ́pàá ṣerú ẹ̀sìn tá gbà láyé ni ẹ amal islam dínú salam àmọ́ islam ẹ̀sìn àláfíà ni ẹ̀sìn àláfíà ni islam àmọ́ lọ a lè kírun wa allahu akbar ọlọ́run ló tóbi jù òdodo sí ní dáńsọ
ìtẹ̀yìn sọ yẹn irọ́ ni eriwo yà irọ́ ní jẹ́bẹ̀ ìtẹ̀yìn kì yẹn kọ́ lọ́lọ́hún a máa dín yín lọ́wọ́ o ẹ máa ṣe tiyín ẹ máa fi tiyín di àwa náà lọ́wọ́ ẹ̀yọ́ máa yá mi àwọn àlùfáà wa wọ́n ní àwa mùsùlùmí àyà yìí òun náà lágbọ́dọ̀ gbára lé táàfin ní bá wọn ṣe ṣẹ̀ṣẹ̀ nítorí pé la àbúdú ma ta'budun níta nàbí fi kalẹ̀ fún wa tá bá jẹ́ mùsùlùmí lóòótọ́ o à ní bá wọn ṣe à sì ní náwó síbẹ̀ anwa'ul kufur inda ba'dil muslimina ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣẹ̀ṣẹ̀ mìíràn wọn ń bẹ lọ́dọ̀ àwọn mùsùlùmí nílẹ̀ Yorùbá tá à ní dákọ̀ ìlú kan gbogbo ìlú nílẹ̀ Yorùbá ló wà ìṣẹ̀ṣẹ̀ ni àwọn mùsùlùmí wọ́n ń ṣe àmọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn ò mọ̀ wípé ara ìṣẹ̀ṣẹ̀ ni àwọn míì mọ̀ wọ́n takú síbẹ̀ látara tí wọ́n ń wá tọ́lọ́ wọn padà gbà lọ́wọ́ wọn ara rẹ̀ òun náà ni alukurban kí mùsùlùmí ó ní sọ̀rọ̀ ká máa wá gbé ìpèsè sí oríta mẹ́ta àwọn oníkéwù ń ṣe láwọn afa òun jálàbí wọn ní ọ̀rọ̀ tí bẹ́ẹ̀ yìí kọjá yasin kọjá àsáwáká o kurbanu ni o wọ́n pè ha kurban ni ọ̀rọ̀ tó wà lẹ́yìn ọ̀rọ̀ wọn àgbà ní bẹ́yàn bá fáwọn àgbà ní ẹ̀tọ́ wọn ò lè bọ́nu tó wà mẹ́yìn wọ́n dẹ̀ sọ fún ẹni tí ń kírun tí a rí àmì sùjúdù lérí ẹ̀ yóò sì gbé ìpèsè lọ sí oríta mẹ́ta ẹ̀yin àfa tẹ́ ẹ̀ mú àwọn ọlọ́sùn tẹ́ ẹ̀ mú àwọn oníṣẹ̀ṣe pé ìlú yín wọn gbọ́dọ̀ gbé ṣẹ̀ṣe wá bẹ́ẹ̀ àwọn ará yín ṣe kurban ká gbé nǹkan sí oríta mẹ́ta sínú ẹ̀sìn Muhammad ni wàllá ẹ̀sìn ìṣẹ̀ṣe ni Allah ní fi ń búra ni nínú àwọn ìṣẹ̀ṣe òun náà ni ká nídìí owó ká wá lọ́lẹ̀ rọ́gà kára pẹ́pẹ́yẹ àtàrí ká wá lanú pẹ́pẹ́yẹ ká kó àtàrí bẹ̀ ká wá gba agbada kaná ká jó ká máa wá la ká máa fi fọ́kọ ká máa lò pẹ̀lú epo pupa àbí ká po mọ́ṣẹ́ ká máa fi wẹ̀ ká máa pè ní oṣólẹ̀ nítorí pé afẹ́kọ́ náà ò sí wàllá ìṣẹ̀ṣẹ̀ wàllá ìṣẹ̀ṣẹ̀ ìṣẹ̀ṣẹ̀ lógún owó tó o bá ń wá owó ó pè ọlọ́ni wàllá ọlọ́run sì fún ní owó fabtagu indallahi rizqa ọlọ́run bá ní ẹ wá owó wá sọ́dọ̀ Allah inna Allaha huwa razzaq ọlọ́run lè mi nìkan ní fún yàn lówó ẹ wá ní àyàfún jálàbí ẹ ṣiṣẹ́ṣe ìṣẹ̀ṣe lẹ́ ń ṣe ìṣẹ̀ṣe ní tẹ́ gbé àwọn yẹn lọ́wọ́ ibi kan lọ lè wẹ̀ lódò ẹni káwọn ọlọ́sùn ó kú lódò àbí ẹ̀yin náà fáwọn yẹn lọ́sẹ̀ tí wọ́n ń wẹ̀ lódò kí ló dé tọ́ wẹ́sẹ̀ yẹn nínú ilé torí pé wọ́n gbà pé tọ́ bá dódò ó ní tódò ó ṣe lára ọ̀sẹ̀ yẹn yóò mú òsì lọ tọ́ bá ti wẹ̀ sódò yóò fọ òsì lọ yóò gbé òsì lọ fún ọ ìtumọ̀ ẹni yẹn náà kí ni yàtọ̀ láàrin ẹni tí lọ́ọ́ lè wẹ́sẹ̀ lódò àti àwọn oní ọ̀ya àwọn oní ọ̀sùn yóò dákẹ́ gbọ́ ìsìláàmù yìí ọ̀rọ̀ yẹn jáde ní lèkè omaka ó jáde ní Cairo wọ́n ní láwàní rẹ̀ tóbi gan yín káà ń sọ ó kọ́ lọ lè gbọ́ta ó ìdíye kọ́ mọ́ máa pèsè sí ní Islam ẹlẹ́yà tí ń lọ lè sógun tí ń lè sàṣeyálé ẹ̀ kí ni ń sìn ẹ́ jẹ́ mọ́ ìṣẹ̀ṣe ní sìn náà wọ́n ní kó lè rí manuaro wọ́n ní ara rẹ̀ wọ́n máa gbóná tó bá ti rí mọ́ bẹ́ẹ̀ ìṣẹ̀ṣe lógún wa ma kafara Sulaimanu walakinna shayatina kafaru yu'allimuna an-nasa as-sihra ọlọ́run bá ní Sulaimanu ṣe kèfèrí o àwọn àlìjànú tẹ́ máa ń kọ́ wọn lóògùn àwọn ní kèfèrí asiru kufr ogun tajà ẹbọ ni ìṣẹ̀ṣe ni alhirs kéèyàn máa sá fún ayé kó máa sá fún ojú kó máa sá fún àjẹ́ kó máa sá fún àwọn ẹni ìka kékeré ló fi ń bó ló fi hasbunallahu wa ni'mal wakilu sí fanqalabu bi ni'matin minallahi wa falam yamsasu su ọlọ́run tó bá ti ṣe hasbunallahu wa ni'mal wakil aburú kan oníṣẹ́ kíní oníṣẹ́ suratul baqara Allahu la ilaha illa huwal hayyul qayyum maka hasbiyallahu wa ni'mal wakil ilà nabi Ibrahim ṣe tó fi bọ́kù lọ́wọ́ àwọn oníṣẹ́ṣe ànábì Ibrahim wọn fẹ́ jù sí náà torí ìṣẹ̀ṣe wọn tó ní ká máa ṣe hasbiyallahu wa ni'mal wakil lọ́sọ ọlọ́run sì làákù lọ́wọ́ àwọn oníṣẹ́ṣe àti gbogbo àwọn ìjọ ẹlẹ́bọ ẹ̀yọ́ mayami ká lè darapọ̀ mọ́ àwọn ẹlẹ́gbẹ́ awo imam afa
wọn lọ wà ń bẹ̀ ìṣẹ̀ṣe ló ń ṣe o ó ṣe Islam o gbogbo èèyàn tí ń lọ lè dé paro ó ń dè oníṣẹ̀ṣe ni o gbẹ́rẹ́ ká máa lọ lè dáfá ká máa lè tẹ́fá ìṣẹ̀ṣe gbogbo ẹ̀ ẹni tí ń dáfá àti ẹni tí ń tẹ̀yẹ pẹ̀ nínú Islam ìṣẹ̀ṣe ni méjèèjì kì í ṣẹ̀ṣe Islam abẹ́lẹ́ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ kọ́lọ́n sàlékún àgbọ́yé ẹ̀sìn wa ẹ̀yọ́ mayami ẹ̀jẹ̀ arántí ìpè àdúnìyà fàníyà ó ṣe ká pẹ́ láyé tó ayé padà tán wọn lá pẹ́ lọ́run ju àsìkò tá a lọ láyé lọ kẹ́ni kọ̀ọ̀kan wa ká lè gbìyànjú bá a ṣe tún gbàgbọ́ wa ṣe ká tó pàdé Ọlọ́run ọba wa ìgbàgbọ́ òun náà ni òpó àárín gbùngbùn tó di Islam wa mú tó bá ti wó ìrun ti wó ààwẹ̀ ti wó zaka ti wó ájì ti wó èsì dáadáa sóbì anáwó sẹ́sìn ẹ̀yin tẹ́ ń jẹ oyè ẹ̀sìn tẹ́ ẹ̀ tún bá wọn ṣẹgbẹ́ ìṣẹ̀ṣe tẹ́ ẹ̀ bá fẹ́ lù sí sẹ́yìn lọ́rùn lọ́kùnrin lóbìnrin ẹ̀ lè tí wọ́n kó mẹ́ẹ̀ ẹ̀ má bá wọn ṣe ẹ̀sìn má náwó sí lẹ́yìn aṣọ́rákítà ọlọ́wọ́n bá ní tọ́ bá iṣẹ́ bọ́mọ́sẹ̀ rẹ̀ láyé àbátọ́ ní àmàlùkà gbogbo iṣẹ́ rẹ̀ pátá ní wọ́n bàjẹ́ wala takunanna minal khasirin òfò ní ó sì ṣe ọlọ́run ìwọ Muhammad bá wí o nígbà ọlọ́run bá nẹ́bí wí àwọn kọjá ma kádàkùn torí tọ́lọ́wọ́n bá wa ká má jà pẹ̀lú àwọn oníṣẹ̀ṣe àwọn tó bá ti ń fẹ̀sìn wọn dí wa lọ́wọ́ ká lọ lè rìpọ́tù wọn fáwọn ìjọba ó wà nínú òfin ìjọba yìí pé kálukú ṣẹ̀sìn pẹ̀lú àlàáfíà kẹ́nìkan mọ̀ pé àwọn fẹ́ lọ lè sọdún Ọ̀ṣun lù kan wàhálà lè ń bá bọ̀ fìtínà lè ń bá bọ̀ ẹ fẹ́ wá dà lúrú ni kálukú wọn máa ń ṣe ẹ̀sìn rẹ̀ kọ́ mọ́ fi di ẹlòmíì lọ́wọ́ ṣebí tá a bá jáde láyé àpàdà pàdé níjọ́ àlìkìyàmá èyí tó sì jódodo tọ́lọ́run fi rinlẹ̀ pé ẹ̀sìn tọ́lọ́run ọgbà ńjọ́ náà òun náà ni ẹ̀sìn Islam mo wá bẹ̀ lọ́wọ́ ọba fún ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́run bá aláàkọ́mọ́sá mú wa dúró àdánwò tó gbé ẹnì kọ̀ọ̀kan wa máa lọ lè ṣiṣẹ́ kọ́lọ́mọdé á máa o mọ̀jẹ̀ á wàràn lọ́wọ́ lọ́dọ̀ wọn kọ́lọ́mọdé á dọ́dọ̀ wọn pàfẹ́ bá wọn ṣẹ̀sìn wọn kọ́lọ́mọba aláàkọ́mọ́jẹ́ sèrò lé wa débẹ̀ kọ́lọ́mọba aláàkọ́ bí abùkátà wa kọ́ gbàdúrà wa gbàtà bá ń bẹ ọlọ́mọba kọ́lọ́mọsá máa dá wa lóhùn kó fún wa ní thabati lérí ìmánì wa kọ́lọ́mọba aláàkọ́ bá fa wọn náà mọ̀nà gbogbo oníṣẹ̀ṣe pátá mọ́sàdúrà fún yín kọ́lọ́n lé yín kú lọ́dọ̀ ntọ́lọ́ndá kọ́lọ́n darí yín sọ́dọ̀ ọba dẹ́dá nìkan kẹ́lẹ́ sórí láyé àti lọ́run subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wasalaamu alaykum wa rahmatullahi wa barakatuh. ọ̀kan ṣoṣo ọlọ́run ní ń bẹ. 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 kò má sí ewé kò má sí egbò kò má sáwúre kò sí gbèkúde kò má sí ọgbọ́n kò má sábùyẹ nípa kádàrá tọ́lọ́run ṣètò lórí aráyé ọmọ àdámà la ilaha illallahu ọ̀kan ṣoṣo ọlọ́run ní ń bẹ.